ológun àgbà àwọn ní níwájú kábíyèsí yìí tí wọ́n bá dẹ̀ ti kú lójú agbo yẹn tán àwọn branches Ìlọrin kí wọ́n máa múra. Ẹja kúrò lójú agbo yìí ẹja kúrò lójú agbo yìí gbogbo wa pátápátá gbogbo wọn yọ mọ fóònù láti yọ mú rìkọ́dù bí báwọn ọlọ́pàá bá lù ọ́ fóònù ẹ sọdún tuntun nínú kíní nínú sẹ́ẹ̀lì lè sọdún tuntun. Oya thank you. Àwọn ológun ẹ̀yin onílù ẹ ṣé o ẹ ṣeun ẹ má wọlé ẹ ṣe ń padà bọ̀ ẹ ṣeun ẹ̀yin ká wú mi ẹ ṣeun o. Àwọn oníṣẹ̀ṣe àwọn náà ń bá bàbá yọ̀ àwọn oníṣẹ̀ṣe náà wà níwájú kábíyèsí àwọn náà kí kábíyèsí tí wọ́n bá ti kú níwájú bàbá Ìlọrin Àbújá gbogbo àwọn branches Èkó ní ẹjọ́ gbogbo onílù ẹ dákẹ́ ẹ̀yin onílù kábíyèsí ni ẹ dákẹ́ ẹ̀yin onílù ẹ dákẹ́ ẹ̀yin ológun mo kí yín. Ìyá Ọ̀ṣun ni àná la ṣẹ̀ṣẹ̀ jẹ ìyálóde láti Ìyá Ọ̀ṣun ọlọ́kùn ó tiẹ̀ bí ìyálóde ọ̀fíìsì ti. Ìdí àkọ́kọ́ tó máa jáde ní òun ní ilé fúdélé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ̀fún ní àkókò táwọn ń display gbogbo nǹkan tí wọ́n máa ṣe ní ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí àṣà wa ọ̀nà wà pẹ̀lú wọn. Yóò fún wa fún àdúrà agbára lọ́wọ́ Ọlọ́run. Ìyálóde agbára lọ́wọ́ Ọlọ́run wà ní distance lọ́wọ́. Gbogbo ohun tí wọ́n bá gbé wá síwájú rẹ̀ gẹ́gẹ́ bí ìṣòro gẹ́gẹ́ bí àìsàn gẹ́gẹ́ bí àrùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ yẹn dú ẹ̀ ló ti ọlẹ́yìn òní ṣiṣẹ́ yóò ṣe rí mi yóò ṣe rí mi ọdún